wá gbóhùn agogo idẹ. Ẹ wá o, ẹ wá gbóhùn agogo jé. Kọ́gó kọ́gó lóhùn agogo, kọ́gẹ̀kọ́gẹ̀ la máa ń gbóhùn àjà o. Aráyé ẹbọ fẹ́ wá gbóhùn òrìṣà o, òrìṣà ìdí èyí. Ikú ike ìgbẹ̀ndẹ̀lẹ̀kẹ̀ alágogo òkè àkọ́bí Olódùmarè kì í ṣe alágbàbí níwájú Olúwa ọ̀rọ̀ dídí di ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọ́hùn. Òrìṣà ńlá ọlọ́mọ òrìṣà rere o dámi lóhùn ọjọ́ náà òrìṣà ńlá ọ̀ṣẹ̀rẹ̀ ìgbò. Ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ọmọ kóòtù òjíire nílòkó káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí wa báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín ọ̀dọ̀ dàbí á dára fún wa kò ní dà á lẹ̀ mọ́ wa lọ́wọ́. Nǹkan tá a fẹ́ òun lọ́lọ́run ó ṣe, ń tá a fẹ́ Elédùmarè yóò lè jìnnà sí wa. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹsẹ̀nu kẹ́mú. Kí ni mo wí? Ẹsẹ̀nu kẹ́mú. Ẹ jẹ́ ká jọ kọ́gbọ́n nínú dúkìá tẹ́lẹ̀dùà fún wa yìí. Kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí? A fẹ́ sọ̀rọ̀ lórí ewé àgbáyùn. Ewé kí ni mo pè é? Ewé àgbáyùn. Ẹ wo èso tí ń bẹ lórí ewé yìí. Tí a bá mu, tí a bá jù sẹ́nu, bẹ́ẹ̀ bá ń jẹ́ àfi bí oyin, yóò máa dùn ní sìnkìn. Yóò máa dùn fún wa ni kò ní kan lágbára Ọlọ́run. Bí ẹlòmíì ṣe lọ́lá tó ẹnu rẹ̀ ọ̀tọ́rọ̀. Bẹ́lòmíì ṣe gbajúmọ̀ tó ẹnu rẹ̀ ọ̀tọ́rọ̀. Tí obìnrin míì bá wọlé ọkọ, ṣàdédé àwọn ẹbí ọkọ wọn lè kọjú jàdá lójijì. Tàbí kí ọkọ rẹ̀ kàn ṣàdédé máa rùn sí, tàbí kí aya rẹ̀ kó ṣàdédé máa rùn sí. Kódà yìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bí míì tó fi di ọ̀tá àtòun àtàwọn ọmọdòní. Ṣé rí dúkìá yìí ó wúlò gan-an ni. Ń sọ méjì sí mẹ́ta nínú ìwúlò ewé àgbáyùn. Wọ́n sọ fún wa. Ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ fìdílé nǹkan kẹsẹ̀nu kẹ́mú. Ìyàwó ilé sọ fọ́kọ rẹ̀ pé yé pariwo. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ bọ́ọ̀lù ẹsẹ̀nu kẹ́mú. Ẹ̀yin tẹ́ wà lọ́jà ẹsẹ̀nu kẹ́mú. Gbogbo ẹ̀yin ará ọjà sódè sí gbogbo yín lẹ́ẹ̀ta o lórílẹ̀‐èdè Côte d'Ivoire. Gbogbo ẹ̀yin ará bọ̀bọ̀ gbogbo yín lẹ́ẹ̀ta o lórílẹ̀‐èdè Côte d'Ivoire. Ẹ̀yin ará Kùmásí ẹ̀ẹ́ta o tẹ́ kárí gbogbo ibi tí kápẹ́kù wá wà lágbàńlá ayé. Orí wa ò ní ṣalátakò ẹsẹ̀ wa. Ọlọ́run ò ní ṣe gbogbo yín ní apàtẹ́mátà tí jèrè tìjú. Ẹ máa bá ń bọ̀ wá ní ṣíṣe ìtẹ̀lé ẹ dákun. Ẹ wá gbóhùn agogo idẹ. Ẹ wá gbóhùn agogo jé. Kọ́gó kọ́gó lóhùn agogo. Kọ́gẹ̀kọ́gẹ̀ la máa ń gbóhùn àjà o. Aráyé ẹbọ fẹ́ wá gbóhùn òrìṣà o, òrìṣà ìdí èyí. Alábaláṣẹ aláṣẹ òòjọ́. Agbélémọ̀ tí ogun òsùnwọ̀n.
Àwọn àgbàtà ń kí ọ lóde ìrọ̀jé wọn adílé tẹkùtẹkùn ọmọ lára. Òrìṣà ńlá òṣèré ìbò. Takọtabo ni ọ́, akọ ń gbénu abo, abo ń gbénu akọ. Ojú akọ méjì, ojú abo méjì. Bẹ́ẹ̀ wọn kì í ṣojú mẹ́. Ẹ kú ìkàlẹ̀ gbogbo èèyàn ọmọ Yorùbá. Mo ní a fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ lórí ewé àgbáyùn. Síwájú ohun gbogbo mo tọrọ nǹkan kan lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa gbọ́ ètò yìí o. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ètò tí mo ti ṣe àwọn olè ti kọ́ ọ́ bọ̀ o. Wọ́n ń jí fídíò wa gé kódà wọ́n lọ kó sórí YouTube. Ẹlòmíín jí fídíò mi gé ó ń gbé sórí péjì rẹ̀ ní orí Facebook. Tẹ́ ẹ bá ti gbọ́ ohùn mi níbi wọ́n bá ti gé orúkọ mi kúrò mẹ́sùgbọ́n tẹ́ ẹ bá ti gbọ́ ohùn mi ẹjẹ́ ọmọ ayé wọn pé lágbájá olè ní ọ́. Arákùnrin kan bẹ ó ń pèrè ní agbẹ́sìgà àgbáyé. Ó gé fídíò rọ̀rọ̀ gẹ̀dẹ̀ mi bí mo ti sọ̀rọ̀ nípa ìwúlò rọ̀rọ̀ gẹ̀dẹ̀ part 1. Ó gé gbogbo bí orúkọ mi àti nọ́mbà mi ó gé kúrò mbẹ̀. Ṣùgbọ́n wọ́n fi ń polówó lórí péjì rẹ̀ lórí Facebook pé má lè rọ́pò olè dọ́lọ́mọ láyé. Dán iṣẹ́ ìwò ti fi ń wá kọ́sítọ́mà sọ́dọ̀ ara rẹ̀. Àpé èèyàn máa lo fídíò wa ṣùgbọ́n kọ́ wa máa lò mí nílò kọ́ máa fi pawó ọlọ́wọ́n yọ ọ́ lára rẹ̀. Arákùnrin kan náà ń bẹ lórílẹ̀‐èdè Benin ní àṣírí rẹ̀ ṣẹ̀ tú ni. Wọ́n jẹ́ Aminu Fatai lórúkọ rẹ̀ ń bẹ lórí YouTube o. Gbogbo fídíò mi lòun náà lọ́ọ́ kó bẹ́ẹ̀. Àti ìdúpẹ́ pọ́lọ́run ti táṣírí rẹ̀ lé wa lọ́wọ́. Gbogbo àwọn wọ̀nyí àti ìmọ̀ta àwọn ẹlòmíì o tẹ́ ẹ bá ti ń bá wọn pàdé ẹjọ́ máa yé wọn pé lágbájá olè ní ọ́. Ibi tí ẹ bá ti gbọ́ tí mo dárúkọ gbogbo nọ́mbà mi tẹ̀sígbọ́ Lukman ọmọ àyàn dáre èmi ní sọ̀rọ̀ o. Tẹ́lọ̀mí bá ti lo fídíò mi kẹjọ́ yé wọn pé lágbájá olè ní ọ́. Wípé kẹ ẹ má ṣí wa fídíò mi sínú gúrùpù tẹ́ bá wà káwọn èèyàn kọ́gbọ́n bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n kọ́ máa yọ nọ́mbà mi kó kọ́ máa yọ orúkọ mi kó bó ṣe ń yọ ọ́ kó ọlọ́run yọ̀ wọ́n náà kù. Yóò rí bẹ́ẹ̀ yóò sì ṣe bẹ́ẹ̀. Ẹ̀yẹ̀já máa bọ́rọ̀ bọ̀. Ewé àgbáyùn. Ewé yìí jẹ́ ewé kan tí Elédùmarè fi dídùn sínú ọ̀rọ̀ rẹ̀ àti èso rẹ̀. Elédùmarè fi dídùn sí. Ṣé ẹ mọ̀ pé nínú nǹkan tá à ń jẹ àwọn kan bẹ ó dùn àwọn kan bẹ ó korò ìgbẹ̀yìn rẹ̀ tó dùn àwọn kan ìbẹ̀rẹ̀ rẹ̀ korò ìparí rẹ̀ náà korò. Tọ́ bá jẹ orógbó nísìn tó mú omi sí yóò korò ni. Tí èèyàn bá ń jẹ àsálà lọ́wọ́ yóò máa dùn o ṣùgbọ́n tọ́ bá mú omi sí nígbà tí èèyàn bá mú dápa ní òrì. Tí èèyàn bá jẹ ewúro lẹ́nu tí èèyàn bá mú omi sí kí ni ó ṣẹlẹ̀ ẹ̀rí pé yóò dùn. Bẹ́ẹ̀ náà ni ewé òmísìmísì bá a bá jẹ òun dùn bó tún mú mi sí ẹnu yóò tún máa dùn. Ẹ máa wọ lọ́hùn o. Bẹ́ẹ̀ náà wá ní ewé àgbáyùn yìí gbogbo ara rẹ̀ kìkì adùn ni. Àwọn àgbàlagbà àtijọ́ wọ́n gba sáyẹ́ǹsì o ọlọ́run sì fa àlùbáríkà sí. Gbogbo èèyàn obìnrin tí ẹ fẹ́ gbádùn ọkọ yín ìpò ọ̀tọ̀ fẹ́ fi yàn lé o. Tọ́ ọ bá lò nílò ọkọ fẹ́ máa fẹsẹ̀ sí olóṣù kò ní í jẹ́ fún ọ. Kò ní í jẹ́. Ẹ lọ wá èso àgbáyùn yìí kọ́ pọ̀ pẹ̀lú ewé rẹ̀ láti fi so ọkọ yín mọ́lẹ̀ kó yé kówó lé lọ síta mọ́. Ọkọ mi àpò méjì ni ó gbé kalẹ̀ ńlé táwọn Faransé 2000 táwọn Faransé ń pè lápò méjì. Tọ́ba wa dé ta ọgọgọ́rùn-ún àpò ni wọ́n máa kó dálẹ̀ fáwọn àlè. Yọ́ máa báyàwó ilé rẹ̀ já ní kíni ọmọ tí ọmọ bẹ̀ẹ́ ṣe
níbo ẹni tí ó kàwé àwọn èyí tó wà lọ́wọ́ bá ń ta kí ni kókó wọn ẹ̀yin ìyàwó ilé ẹ lọ́ọ́ mú báyìí ròyìn ẹ jẹ́ ń kọ́ yín lẹ́kọ̀ọ́ tẹ̀ fi so wọ́n mọ́lẹ̀ ọ̀jàre. ojú kan ṣoṣo lórí sábì ń wọ́n mọ́ rẹ̀ lókè ọ̀run òrìṣà ńlá ọ̀ṣẹ̀rẹ̀ èkó. òrìṣà ńlá ọlọ́mọ òrìṣà rere o bá mi yí tèmi kólúwa o. kò ní bá tó ní jìnnà kí n bímọ kan jòjò lóòkìndò lóríire. òrìṣà ńlá ọlọ́mọ òrìṣà rere o bá mi lóhùn ọjọ́ ńlọ òrìṣà ńlá ọ̀ṣẹ̀rẹ̀ èkó. dára fún gbogbo yín o kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́ ẹ lọ wá èso yìí kọ́ pọ̀ ẹ gbọ́ ẹ kó sínú agbada ẹ jó ẹ ti jó tán ẹ lọ lọ́múlọ́mú ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ó dé ní. bọ́ọ̀lù ẹni tí ọba fẹ́ jó bóun ni kò ti ṣe ẹ gún ẹ wá kọ́pọ̀ ẹ gún ẹ sá ẹ tún tún lọ ẹ sá ẹ tún tún lọ ẹ sá ẹ wá dà méjì. kí ni mọ̀lẹ́ ṣe ẹ dà sí méjì. orúkọ èmi ọmọ yìí tí mò ń sọ̀rọ̀ ní lukumọ̀nà ọmọ ẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. torí àwọn olè tí wọ́n ń gé fídíò wa kí wọ́n fi lè má rí i gé a máa ké kọ́ wa bọ̀ láàrin. tí a bá fẹ́ darapọ̀ mọ́nú WhatsApp group mọ̀dàdúró náà ni o ń sọ yòókù o. tàbí nọ́mbà tẹ́ lè pè mí sí. mo jẹ́ nìkan tó jẹ́ pé arìnàká ni mí mo máa ń tráfù káàkiri. tí ẹ bá pe gbogbo nọ́mbà mi tí ó bá lọ ẹ̀yẹn sáà bá mi sọ̀rọ̀ ní WhatsApp yóò wọlé. ìfún yín ní nọ́mbà orílẹ̀-èdè 3 ẹ dì í mú o. ẹ gbọ́ kí ni mo ní kẹ́ ẹ ṣe ẹ dì í mú. Ọ̀yá +23480 3298 3298 +230 ọlọ́wọ́n ọba nìkan ní ṣàṣìṣe mo sì wí ẹjẹ́ tó ń sọ +23480 3298 3298 kí n tó ikú kúnná dáadáa +23480 3298 3298 ẹyọ kan náà ni mo para lé bí ẹ̀mẹ́ta yẹn o ẹyẹ jẹun fún yín ní kejì sí ọjọ́ tí nọ́mbà Nàìjíríà +23480 890 38658 +23480 890 38658 ẹ̀yẹ̀ fún yín ní nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 ìkànnù ẹlẹ́ẹ̀kejì +229 54 65 1929
ẹ tún gbọ́ +22954651929. ẹ̀rọ kọ́ mo ti fún wa ní ti Nàìjíríà, mo sì ti fún wa ní ti orílẹ̀-èdè Benin. ẹ jẹ́ kí n fún wa ní ti orílẹ̀-èdè Côte d'Ivoire. +2250584811131. ẹ gbọ́ dáadáa. +2250584811131. nọ́mbà Côte d'Ivoire kejì +2250506134943. ẹ̀jẹ̀ tó wílẹ̀ kan sí +2250506134943. ẹ stop gbogbo nọ́mbà tí mo fún yín ó jẹ́ nọ́mbà mẹ́fà. orílẹ̀-èdè Nàìjíríà méjì mo fún wa, orílẹ̀-èdè Benin méjì mo fún wa, orílẹ̀-èdè Abidjan méjì mo fún wa. ẹ rí i pé nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà bíi mẹ́rin ni máa ń kó kalẹ̀ tẹ́lẹ̀. ọ̀pọ̀ tó ti súná bàbá rí London náà àgbà nọ́mbà London náà. ṣé ẹ mọ̀ pé ti dá iṣẹ́ yìí sí méjì? ó yẹ ẹ po ọ̀kan lọ́sẹ̀ ẹ dá èkejì sínú oyin. ìwọ tọkọ rẹ gbọ́rọ̀ sí lẹ́nu. àgbègbèjègbèjègbèjègbè o dúkìá Ọlọ́run sí ọ. ewé ọ̀fọ̀hún lára rẹ bí àrìrà. ó ti pò mọ́sẹ̀ ó ti dà yókù sóyin. sórí ètò pò mọ́sẹ̀ yìí ọ wá gbé omi kaná. omi gbígbóná ó bù ó yóò tutù o kì í ṣe pé yóò tutù ní gidi náà o. ọkọ̀ ọbọ̀ ní kíkọ́ ọbọ̀ tí yẹn bá kọ́ ọbọ̀ tó yẹ pé kò ní í jó ọ fà yìí. ọ wá bu omi yìí ọ wá bù lára ọṣẹ yìí fi fọ ojú ara rẹ dáadáa. tọ́ba ti tó táìmù tí máa plọ́ọ̀gì fóònù rẹ̀ ó ti yọ kọ̀yẹ́ kẹ́ńkì gbogbo ẹnu wí ó ti yọ. ìgbà tọ́ba ti rí tí tára rẹ̀ ń ṣe wàjúwàjú tó fẹ́ plọ́ọ̀gì fóònù ẹlòmíràn sì máa ní òye òun ọ̀dà tọ́ba fẹ́ bọ́ lájọṣepọ̀ ní jẹ́bẹ̀. ó ti mọ obìnrin ni wọ́n obìnrin gbọ́njọ ọkùnrin lọ láàrin òun. gbìyànjú kó kọ́wọ́ bọ̀ èyí tó wà nínú oyin kò fi sí ojú ara rẹ̀ yọ ọ́rọ́ lù wó yọ máa kà bí àjẹ́ ni. ìgbà tí bá ti ń ṣe ohun tí ń ṣe lọ́wọ́ ìwọ náà máa tò ó sí lórí máa béèrè ohun tó fẹ́ máa sọ ohun tó fẹ́ máa sọ ohun tó ń bọ̀ bẹ́ẹ̀ lò ó fún láàrin ọ̀sẹ̀ kan ó yin Ọlọ́run ọba lógo. ẹ sọ pé wàn án àní ẹ sọ pé wàn án. bí a ṣe lò ní ṣé ọkùnrin lè lò ó tíyàwó rẹ̀ ò bá gbádùn tí ò gbọ́rọ̀ sí ọ lẹ́nu. ṣẹ́rí obìnrin mi ń bẹ ọ̀rẹ́ wa kò ní wà pàlàpàlà lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tó bá rìn wọ́n ń fojú ẹ̀ léde ọkọ rẹ̀ ò gbádùn rẹ̀ mọ́. ẹ rí i pé àwọn nǹkan kankan máa ń ṣẹlẹ̀
ẹlòmíín bẹ kò ní fẹ́ràn ìyàwó rẹ̀ láti bá a láṣepọ̀ ibi àlè tó wà níta ibẹ̀ lójú rẹ̀ ó máa ràn mọ́ àlè yìí ara rẹ̀ sì ti di kànga o kò ní wo bẹ̀ wípé kànga ni ìyàwó rẹ̀ tó mẹ́gbẹ̀ fúrufúru yẹn kò ní tẹ́ lọ́rùn ìwọ ìyàwó náà má fi dèdè rẹ̀ kúnrín àjò rẹ̀ ewé ní ìjà fún kárí ọbalẹ̀ ṣẹ́rí tó wà nínú oyin yìí àátún máa la tí a bá ń lo àwùjọ ó wúlò fẹ́ni tí bá ń kọrin tó bá ń la pàápàá ọba ti ṣe é sínú kankan ọba wà lójú agbègbè sá máa rọra ṣe é mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ayé ọmọ àgbọ́ ti ẹ̀yìn tí ọ̀wá jẹ́wé ẹyọ kan yẹn náà gbà kó dù bẹ́ẹ̀ lọ sórí ìgbà tó bá tó pọ́gbọ̀n ní gbọ́gbọ̀n ọ̀nà àwọn àgbàlagbà ní tọ́lọ́run sì fa àlùbáríkà sí ṣé wá rí àṣírí tọpamọ́ sórí ewé àgbáyún a ti bẹ̀rẹ̀ ní o wọ́n bá ń pè sísí fíìmù ní o ó dà yọ ọmọ àyàwó gan lẹ́nu pé ẹ ṣúọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún àgbáyún bó ṣe rọra wà yìí àwọn ìyá ọlọ́bẹ̀ tí wọ́n bá fi ọbẹ̀ burúkú fún ọkọ wọn orí rẹ̀ tí ò pé yẹn yóò pé ṣùgbọ́n èmi kọ́ ni ń sọ yẹn lẹ́yìn ní jù yẹn lẹ̀ fún yín ẹ máa wá síbòmí ẹ má sọkọ yín dìdìdì rẹ̀ àgbáyùn adùn tó ti wọlé ẹnì kọ̀ọ̀kan wa adùn náà ní di ìbàjẹ́ èmi ọmọ yín náà ní Lúkúmọ́nù ọmọ yẹn dáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà ọtán lẹ́nu ó kù ní kù tó a tún máa pàdé ní ọjọ́ mi ọjọ́ rí wọ́n ní àdá kì í roko kọ́ má bọ̀ ìdà kì í roko kọ́ má bọ̀ pálápàá ń dẹ̀dẹ̀ bá rò kú mọ́ bá rọ̀ṣà ilé ní fàbọ̀ sí o tá a bá dànù sórí ìbílẹ̀ ní ń bọ̀ tọ́ ó di wì gbogbo ẹ̀yìn ọ̀tá wa ilẹ̀ máa kọ̀ kìtì bò wọ́n òjò kì í rọ̀ kọ́ tàṣe ilẹ̀ olóore wo ní tàṣe wa o Elédùmarè o ànàmú ntọ́ga wo bí a bá náwó sí ọlọ́run yá máa ríre wa gbámú o ríre wa bá tẹ̀lé lọ́wọ́ ìka èèyàn wọn ní fi kó oró wọn ní fi dá alágara á dára fún wa o á dára fún wa nọ́mbà yẹn tẹ̀lé nọ́mbà tí mo fi lẹ́yìn ẹ pé ẹ tiẹ̀ rí nọ́mbà eléyìí +2348032983298 èmi àti yẹn bí n lọ tọ́lẹ̀tì yọ tẹ̀lé mi bí n lọ ọjà yọ tẹ̀lé mi ìyẹn hotline ni á dára fún gbogbo wa ire o ire kàbìtì wọ́n ní kí n tó lọ wọ́n ní sọ̀rọ̀ pé fáwọn yẹn a kì í bá a mọ̀ ẹ fẹ́ tọ́jú ara nílànà ewé àtegbò àbí ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ọ̀ọ́sànwó àbí lára gbogbo àwọn ètò iṣẹ́ tá a ti fílẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ fẹ́ ká bá yín gbìyànjú rẹ̀ ká bá yín ṣe àìsàn alágbára o àìsàn ológun onígbìyànjú ni wá o ọlọ́run lọ́ba alágbára o tó a ràn yín lọ́wọ́ a sì bá yín ṣe ṣùgbọ́n tẹ́ bá bẹ̀ wá sí tá a bá yín ṣe tá a bá gbé fún DHL ẹ̀yin lẹ́ sanwó DHL lé o òṣèlú tẹ́ bá lẹ́ni tí ó wà bá yín gbà á dára fún wa o ire kàbìtì nílé gbogbo wa o.